ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa gbọ́ mi àtẹ̀yin tí ẹ ń wò mí lórí ìkànnì aláyọ̀ ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV Adédòkun Adébáyọ̀ bèyí pìrìsẹ́ńtà yín náà a fẹ́ wọ̀ gbòòrò lọ báyìí láti lọ fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. Àwọn bàbá wa sọ pé bọ́ọ̀dì ò bá dùn bí ìgbẹ́ nílùú rí, àrùn tí sì ń ṣe abọ́yadé báyìí gbogbo ọlọ́ya báyìí ló ń ṣe lórí ọ̀wọ́n gógó epo tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ojú tí àwọn èèyàn fi wò pàápàá jùlọ àwọn tó jẹ́ pé mọ́rúwá ọ̀kadà ni wọ́n fi ń jẹun? Kí ni èyí tí ojú wọn ń rí báyìí? Báwo náà ṣe ń repo, báwo náà ṣe ń ṣe tó ṣe ń pé wọn? Ẹ máa bá wa ká lọ, ṣùgbọ́n ìdùnnú wa ni pé ẹ jẹ́ á share program yìí torí pé gbogbo wa náà ló jọ kàn. Àtẹni tí èṣe pé òun ló fi ń ṣiṣẹ́ àtàwọn táwọn wọ mọ́tò, gbogbo wa náà la láǹfààní àti rí torí ibi tá à ń gbé ní 100 naira tẹ́lẹ̀ ó ti di 300 pẹ̀lú ọ̀wọ́n gógó epo yìí. Ẹ bá ń share program yìí kó lè débi tá a fẹ́ kó dé, kó lè dé ọ̀dọ̀ àwọn ìjọba wa kán lè mọ̀ pé lóòótọ́ orí ń ta àwọn aráàlú. Ẹ máa bá wa ká lọ. Ẹ bú ẹnì kankan, ẹ ń sọ ọ̀rọ̀ tó ń dùn wá nínú ìlú ni, so torí ẹ̀ náà làwọn náà dẹ̀ fi jáde. A mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ọ̀rẹ́dì tẹ́lẹ̀, epo tún wá wọ́n. A dẹ̀ mọ̀ pé epo ló gbé gbogbo nǹkan tá à ń jẹ, òun ló gbé ń. Ráìsì tí wọ́n padà. Ó ti ń lọ ọ̀lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n padà báyìí. Àṣé òrì bẹ́ẹ̀ láyé àwọn. láìsí ara 280 lánàá ó tún ní 320 320 láàárọ̀ yìí. Àwọn ọmọ owó gan-an àgbẹ̀ láti owó lẹ́sìn àkọwá ti ń gbẹ. Ṣé báyìí rí? Ìgbà kan la máa ń Ààrẹ gbọ́ bóde a jà. ti sẹ́ àtàrọ̀ sílẹ̀ tipátipá láfi 3,000 35. Tẹ́yìn ó dẹ̀ sanwó, tẹ́dẹ̀ tún sanwó deliver. ìdíbà 8,000 8,000 ojúmọ́ 10,000. epo tá a lò fún epo 10,000. Bọ̀ kó tó di pé pọ́n wọn ẹ má bínú, kó tó di pé pọ́n wọn èpè ló lẹ máa ń lò gẹ́gẹ́ tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ fún dè àwa tẹ́lẹ̀. lè kó fún de jù tẹ́lẹ̀ 35 fún ni 35. kì í ṣe 10,000 mọ́ ní ìsìn. tẹ́lẹ̀ èlò. ẹni pé epo kan ti bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa, ẹ jọ̀ọ́ ohun àwọn aráàlú là ń gbọ́ Èkó dìgbà tó yẹ pé a bá tó sọ di nǹkan míì mọ́ra wa lọ́wọ́. Ó tako ilà wa gbà. Ṣé pẹ̀lú pé kó tún wọ́n Nàìjíríà làwọn kan tún wọ́n ń rèdí? Àmì pé kó tó wá láàgán tó wò pé iṣẹ́ ò ṣeé ṣe. ààrẹ mo lè já Iṣẹ́ wo lẹ̀yin ń ṣe? Ṣé mọ́rúwá lè ń wà ní? Èló lẹ̀ ń repo báyìí gangan? Wàátù. Ṣáwọn èrò wà mọ̀ fún yín ṣá? ibi tó bá yẹ kẹ́ gbé ní 1,000 naira èrò náà 300. Tọ́dẹ̀ mọ̀ pé po wọ́n. gbogbo kan wọ́n. Ẹ̀wò ìjọba ààrẹ jìyà o. ààrẹ mo lè já ní àwùrẹ̀ ní mẹ́ta máa ra wa lórí ẹ̀rọ ìgbò. A jẹ́ pé ẹ̀yin ìjọba ẹ nílò láti bójú wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kò dá kẹ́ ẹ máa fi ara ni àwọn aráàlú. Kò dá kẹ́ ẹ máa fi ara ni àwọn aráàlú. Ìgboro náà la ṣì wà lórí ìkànnì Yorùbá Gbayì TV. A tún wà lọ́dọ̀ ìyá wa kan. Màmá mi, bí epo a ṣe ń fọ̀rọ̀ wá àwọn onímọ̀rúwá lẹ́nu wò lẹ́yìn náà dá sí. Báwo ló ṣe àfẹ́ títí yín náà? Ọlọ́run náà mọ̀ ń tajà fún ẹ bá yẹ tajà fún wọn máa ń sanwó tẹ́lẹ̀ ẹnu gbàdé pé wọ́n ẹlòmíì ti jẹ 4,000 3,000 yóò tó máa gbà mọ́ra wọn tí ó máa jẹ yóò ní epo lòún wá lọ òun ò epo iṣẹ́ ìwọ̀n tó ń rí lòun ò fi ṣiṣẹ́ òun ò tó sanwó dìlífà kí n jẹ́ ọ̀dọ̀là ńlọjẹ ń dúró dìgbà yìí o ó ti yẹ mọ́ ọ lọlé àmọ́ màá lé wọn mọ́ kí. Nígbà tí wọn rówó búrẹ́dì san, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́lẹ̀? Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bàbá Tinubu kó sí dànù wò wá o kó má jà kú ajé ojú o kó ṣàánú wa o epo yìí tí wọ́n jù o ilé iṣẹ́ gan búrẹ́dì 200 ìlànà 300 àwọn búrẹ́dì náà wọ́n ń kígbe ní ọlọ́wọ́ ṣàánú àwọn ọmọ lọ ilé iṣẹ́ ojókòó dàgbò mẹ́jọ tó kò mí lórí búrẹ́dì tí ó pé 10,000 tí mò ń gbà láwìn lọ́wọ́ adé abẹ́. Tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ọ̀rọ̀ epo yìí náà ló fa gbogbo ohun tá à ń dojú. ọ̀rọ̀ ọ̀pọ̀lọpàá o wọ́n jẹ́ mọ́ tilẹ̀ ní ìrówó lọ lọ́la báyìí kò tí ọ̀pọ̀ máa lọ lé iṣẹ́ orí mi ìrówó gbà
94,000 wà lọ́wọ́ ẹ̀ tí 3,000 ṣé ní ọ̀sánwó. lórí búrẹ́dì lórí ọ̀rọ̀ pé àwọn ọ̀rẹ́ pòrà. àwọn ọ̀rẹ́ pòrà wọn ṣiṣẹ́ ọ̀kadà wọn wọ àwọn páàkì kalẹ̀ lọ́wọ́ wọn làwọn ọ̀rẹ́ pòrà o. fikọ́lọ́n kó ṣàánú wa báyìí. ẹ bá wa gbàjọba mọ̀ràn ẹ bá wa gbàjọba mọ̀ràn. kí wọ́n lọ tọ́bọ̀wé wọn sáì képo wálẹ̀ o tépo bá wálẹ̀ gbogbo nǹkan náà rọ. tépo bá wálẹ̀ gbogbo nǹkan ó rọrùn. ọjọ́ nítorí ọlọ́run kan bá wa sáyìn o. ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń láǹfààní àti máa gbọ́ mi àti láti máa wò mí lórí ìkànnì Yorùbá Gbayì TV náà ni a ti wà ní ìgboro báyìí láti béèrè lọ́wọ́ àwọn èèyàn pàápàá jùlọ àwọn bàbá wa tí a bá láyé ṣé bórílẹ̀-èdè ṣe rí lè nígbà táwọn ń ṣe ọ̀dọ́ àti pé kí lóhun tó lè jẹ́ ọ̀nà àbáyọ sí epo tó wọ̀n yìí kí ni àkóbá tó lè mú wá àti pé kí ni àǹfààní tó wà ńbẹ̀ torí tó bá kọjú sẹ́nìkan ó máa kẹ̀yìn sẹ́nìkan bàbá ẹ dákun ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa. ẹ bá ń gbóhùn sókè bàbá. Taofiki Ọládàpọ̀ bàbá gẹ́gẹ́ bí a ti mọ̀ irúṣẹ́ wo gangan ni ẹ̀yin ṣe. mọ́rúwá lẹ̀ ń gùn bá a ṣe wá rí bí orílẹ̀-èdè ṣe rí báyìí pẹ̀lú pé iye tá à ń repo ó gbówó lórí kọjá ibi tí a lérò ẹ jẹ́ kọ́kọ́ bí yín èló ni ẹ̀yin repo láti ṣiṣẹ́ lẹ́nìí gangan. 1,200 per litre. àwọn èrò fẹ́ wọ̀ bẹ́ẹ̀. àwọn èrò fẹ́ wọ̀ bẹ́ẹ̀. kódà àwa kan jẹ gbèsè lórí gbogbo dáwọ̀ ni. gbèsè ní lórí gbogbo ẹ̀. àárín kankan tí ó lọ dànù wá ní o. kí la lè sọ pé ó ṣokùnfà ọ̀wọ́n gógó epo yìí. ìjọba náà la lè pè é. ìjọba lábí léèrè. ìjọba lábí léèrè kò sí pé bákan. ẹ jẹ́ tí wàá bí yín léèrè kí ni ẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. àbí tí ìjọba bá lè dín epo tí wọ́n bá dín owó epo kò sí kankan ọ̀nà àbáyọ torí. epo mọ́rúwá di 5 million naira ìsọ̀límẹ̀t. owó tá a ṣe lórílẹ̀-èdè. epo mọ́rúwá di 5 million ìsọ̀límẹ̀t. epo náà ní gbogbo rẹ̀. kán dín epo wálẹ̀. tí wọ́n bá dín wálẹ̀ kò sí kankan. ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn tó ń láǹfààní àti máa gbọ́ wa. Taofiki Ọládàpọ̀. ẹ ṣé ẹ ṣé. aka Ọ̀sìlárí lórí ta. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.